ẹ̀yin ọ̀rẹ́ mi mo tún ti rí tuntun lénìí o ẹ tẹ̀ jẹ́ kọ́kọ́ kí wa ránṣẹ́ wa òkè báwo ni nàìjíríà ṣé nàìjíríà ò tí ì já yín jù ẹ má wọrí a máa wà alright bí mo ṣe ń bọ̀ jẹ́jẹ́ mi láàárọ̀ ẹ̀ mo rí ajá yẹn lóyún mo bá ní ẹ wo ajá yìí ti lóyún ṣá ẹnìkan tó ń rìn tẹ̀lé mi ní ẹ̀yìn ló bá ní bẹ́ẹ̀ ni pé ajá yẹn ti lóyún pé bóun ṣe wò yẹn kan kò ní pẹ́ bímọ mo bá ní that's good ó wá ní bọ̀ṣẹ́ mọ̀ nǹkan ṣá àǹtí aródú mo ní kí ni nǹkan tó ṣẹlẹ̀ ó ní ṣàmọ̀ pé ajá yẹn bó ṣe lóyún yẹn tó bá máa bímọ ní ọ̀la tó bá pa lẹ́nu wọn ò lè bọ́mọ nínú ẹ̀ mo ní DJ YK múlẹ̀ o ó ní mi ò parọ́ ó ní ẹ bèrè lọ́wọ́ àwọn àgbàlagbà báwọn tó máa ń fi ajá bọ Ògún àbí tó máa ń fi ajá ṣe àsun pé wọ́n máa sọ fún mi mo ní ó jẹ́ kàyéfì ńlá fún mi ìyẹn ni mo ṣe ní kí n wá bèrè lọ́wọ́ ẹ̀yin àgbàlagbà tẹ́ tún jù mí lọ àwọn ìrètí kọ́ wáyé ṣáájú mi pé ṣé lóòótọ́ ni tájá bá lóyún sínú kódà kó ti súnmọ́ ìbí tó bá pálẹ̀ ni wọn lè bọ́ ọmọ nú ẹ̀. That's another mystery I'm finding difficult to resolve.